wọ́n ti gbé wá
tí wọ́n fi gbé mọ́tò wà mí wá. Àròyé ni wọ́n ṣe láti wọ́n mi gbé mọ́tò wà mí wá. Wọ́n mi gbé mọ́tò wà mí wá. Àròyé ni wọ́n ṣe láti wọ́n fi gbé mọ́tò wà mí wá. Lórí ìrìnàwó. Ó lè ṣe ìrìnàlẹ̀. Ìwọ̀n fi ti rí ẹ̀tọ́. Ó bá dúró. Ọmọ tó mo ti tagbára wà. Mo bá túbọ̀ náà dàdú àkọọ́lẹ̀ méje ni mo kó wá nọ́mbà 1 mi. Tó bá ṣẹ́jẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ dìde dúró níbi tó wà wá ṣẹ́jẹ̀ mi lónú ayé. Àlẹ́dínà gbọ́dọ̀ ọkùnrin aláwọ̀ súpàstàkọ́. Nígbà tẹ́lẹ̀ mi ti di ayé máa yẹ aláyé ló ń lò. Ìwọ tó ní láyé aláyé pariwo ọ̀run. Kí ló jí ẹ̀sùn láyé lára mọ́tò? Táyà ni. Táyà mi yóò làwọn tó rà mí. Ìwọ tó fẹ́ ká yẹ padà dàbí táyà mọ́tò pariwo ọ̀run. Nínú ìmúra wa kí ló jí ẹ̀sùn láyé ni. Ìwọ tó fẹ́ kọ́ fi ẹ́ ṣàtẹ̀kù débi oríire. Wọ́n fẹ́ lè ní ṣe ẹ̀kọ́ báyìí débi oríire. Ṣèbí owó ṣe ẹgbẹ́ tó máa ń ṣe lè kọ́. Wọ́n ní láti bẹ̀rẹ̀ púrógírámù tó parí àdúrà ìyá tó wọlé. Tó bá wá ní láti òbá gbà àwọn tí lé nílé tẹ̀lé ọmọ ṣe bá wọlé. Tí ń bá ṣorí rẹ̀. Ìwọ kò fọkàn balẹ̀. Màá ṣí ẹ́ láàánú. Bí a ti bẹ̀rẹ̀ lọ́wọ́ kó máa wọ̀ ẹ́. Sọ́kẹ́ tí ń bá ṣorí rẹ̀. Tí ń bá ṣorí rẹ̀. Mo ní òfọkàn balẹ̀. Màá ṣí ẹ́ láàánú. Ẹ jẹ́ sáré wípé lóhùn kan. Ẹ máa wọ gbólóhùn yẹn, ẹ máa wọ pé kí ló mú mi wí. Tó bá lè wí lókè àníyàn wa yà á lẹ́nu wà láyé àfa nǹkan wa. Làlájẹ̀ sọ wípé yá Jìhóvà àfàrófà fáàzà. Ẹni wà lọ. Tí wọ́n fi gbólóhùn yẹn lẹ́mẹ̀ta, sápá tó wà ní ayé ojú òjò ga. Wọ́n fò bá sápá. Ìsapá ń lé ẹ̀. Gbogbo owó tó ẹlẹ́mí kò dẹkọrẹ́ ìtọ́jà sí ṣọ́ọ̀bù ní ọ̀pọ̀ṣẹ̀ ló wà ní. Gbólóhùn tí mo wúye gbólóhùn ńlá ni o. Orí gbogbo kọ̀nẹ́tì kọ̀kọ̀ kọ̀ ni. Sọ wípé yá. Pariwo bí tilẹ̀kùn. Ìwé tó fi ra sínú mú wá. Ìwé lè jáde mú wá. Ẹ̀ka ẹ̀yẹ tó máa fi wà ní ọ̀dọ̀ mú wá. Máa ṣorí ìlú ayé ẹ̀ lẹ́nu. Sàlámù. Mo wá kàlù. Sàlámù. Sàlámù. Tí o ti mọ owó o ti sọ fẹ́ ni ẹ bẹ̀. Rọ̀bùnà láwùjọ tó máa sọ. Sọ wípé jọ torí Ọlọ́run. Ẹwọ́ sẹ́. Ẹ dàgbà. Ẹkí ìmọ̀ ọmọ Mùsùlùmí, ọ̀dẹ̀ ṣe sàádé kó dẹ̀ gbà. Ẹ máa ń gbé mu ṣe àwọn ibi tẹ́mi ti wá. Ọ̀pọ̀ ti rí. Tọ́lá ní ọmọ Fọ́kífọ̀. ẹ̀dẹ̀ àwọn mẹ́ta ń kọ̀ gbà lóbi dé. Lọ́dọ̀ tí wàá wọ́n ń yọ̀bọ̀ sí yọ̀gbà nǹkan. Wọ́n kò máa sọ fún ẹni kò sàwọn ẹlòmíràn tó bá ti lo fóònù ẹ̀ tó bá máa wà lánàá. Fárí jẹ́ ẹ̀rọ̀fọ̀ ní fún. Ọlọ́ọ̀kì ẹ̀ wọ́n pè é bàtà wọ́n pè é bàtà wọ́n ṣí. Ẹ má bọ̀ ya mùjú. Fọ́kífọ̀. Ṣẹ́ni náà Ṣẹ́ni dábìlì ilé access. ọkọ̀ yín kọ́. Ṣẹ́ni dábìlì Ilé access. mọ́ mi. Ìwé Ilé dẹ́fẹ́. ọkọ̀ mọ́ mi kí lórúkọ dáadé. Ìwé dẹ́fẹ́. Ìyá apá yín kẹfà kí Kí lórúkọ lórúkọ ẹ̀? tẹ́lẹ̀ bá ti mọ̀. Ìwé dẹ́fẹ́. Hospital olè bí first born yín sí. Ẹ pariwo àdúrà ọ̀hún. Sọ wípé màá jókòó lọ́tàbí wọlé ìwọ dúró kọ́ tẹ́ bí ẹ ṣe yìí. Aláwọ̀ ni Ànákùmọ́lá. Ó tún ti sẹ́ ó sàásù. ilé mi ń jẹ. Bẹ́ẹ̀ni o. Ṣé mo ti wá náà? Òkúta. Ìlú àwọn Ṣé òbí. mo wípé ẹ̀fẹ́ mi mú? Àwọn ètùlá àwọn sún. Ibi tá ti máa ń ṣí káàdì o. Abẹ́gbó káàdì lálẹ́ yìí.
Àṣàkẹ́ lálẹ́ yìí. Sọgbà bẹ́ẹ̀ kìlọ̀ ọmọ Islam ń bọ̀. Bàbá àgọ́dọ̀ máa bó káàdì lọlé. Tàbá ti máa bó káàdì lọlé. Sọgbà alájájá. Okay. Àwọn nílò. Ọlọ́ládé mi Àṣàkẹ́. Okay. Àmọ́ ọkùnrin nìyí. Bẹ́ẹ̀ni. Lèdí ọkùnrin tíyàwó ẹ̀ ní máa bọ̀ ó pariwo ọ̀nàwó. Àdúrà náà lè ṣe bàbá. Wọ́n ti ẹ̀ mọ yẹn bí lára. Ọkùnrin tíyàwó ẹ̀ ò ní bọ̀. Tíyàwó ẹ̀ bọ̀. Tó fẹ́ kíyàwó ẹ̀ máa bọ̀. Ìwọ gbọ́dọ̀ ní kíyàwó. Ìyá Káyọ̀. Ọkùnrin máa gidi. Orúkọ obìnrin tí ò ní gbáyàwó lẹ́yìn kó pariwo ọ̀nà. Ọjọ́ pé boyfriend ẹ ti ní baby mama. Sọ́mọ̀ Èmi ń ta ẹ. aláì wọ́n bí ọmọbìnrin kan lè wọ́n ní ọkọ yìí tí kò ní ìyàwó olúwa náà ló tó. Agbóhùn ni ló wọlé. àbúkú kejì. Ní gbogbo ìwé wọn jẹ́ kí ọkọ ẹ fẹ́ yàwó mi ìwọ ló fà. Máa ń kọ́ ọ̀tọ̀. Nǹkan mẹ́rin lóbìnrin gbọ́dọ̀ ní. Alákọ̀ọ́kọ́. Ṣé kí máa lọ ní? Àdéhùn sí ìyá rẹ̀. Nǹkan mẹ́rin lóbìnrin gbọ́dọ̀ ní. Obìnrin tó bá ní mẹ́rin ní ìyá sí. Bàbá. Ìfẹ́ mọ́tọ́kọ̀ ìṣe ní ṣọ́kọ̀ wo ni tó kọ́ ní ìyàwó mi. Nọ́mbà 1 bàbá. Wàá ní pẹ́pẹ́. Pẹ́pẹ́. Kí ni wọ́n pè é? Pẹ́pẹ́. Bó ni pẹ́pẹ́ ṣe jẹ́ bàbá? Wàá tù. Wàá ní fúrú. Ẹlẹ́kẹta wàá ní kẹ̀kẹ́. Kẹ̀kẹ́. Akẹ́kẹ́ àwa ní kúkú. Káyì. Wọ́n tẹ̀lé mi. Kí ló ń pè ní kẹ̀kẹ́? Wọ́n dúró de jáde. Ẹgbẹ́ mi yẹn síwájú kò sí wájú rárá. Kí ló ń
láti jọ sí. Ìjọ pé dáṣà láti jọ sí. Dáṣà láti jọ sí. Dáṣà láti jọ sí. Dáṣà láti jọ sí. Kó má padà wá di ṣe mí. Alálàlá bóyá ṣe tẹ̀lé wá dáadáa. Alálàlá ṣe tẹ̀lé wá dáadáa. Alálàlá bóyá alálàlá bóyá ṣe tẹ̀lé wá dáadáa. Kó má padà wá di ṣe mí. Alálàlá kó má padà wá dáadáa. Sàṣù.
Sàásù. Aláwùmọ̀ rọ̀bì ọlọ́jọ́ máa ṣe. Sàásù. Sàásù. Aláwùmọ̀ rọ̀bì ọlọ́jọ́ máa ṣe. Ètò yẹn ti balance. Ó ti balance báwọn. Gbogbo àwọn táwọn níjòkó ìyálẹ̀ mi. Níjọ́ tí mo ti wá rá mọ́tò yìí wọ́n gbé mi sókè báyìí. Àdúgbò ní ìwé máa wọlé. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ mo jẹ́ àbá tó máa mú tajú máa ti ṣubú tó wá ní iṣẹ́ òwò jọ lára. Máa kò ṣe wáyé ní àbúrò. Màyá àbí stáìsì. ìdàlíkọ̀ omi náà. Mọ̀lánà Sheikh Abdul Qadir Keilani wa Keilani. Wàhálà ṣùgbọ́n àwọn àrídì ìdàlíkọ̀ omi náà. Gbogbo wọn tó wà mí ṣe ṣéwù. Sheikh Ahmad Rufai Ndasalati. Sheikh Muhammad Al-Jami Ubula. Sheikh Muhammad Saada Zamzam Al-Ulum Wal-Ma'arif. Sheikh Ibrahim Niyas. Ìwọ tó bá dá ṣe ń wọ̀rọ̀ àwọn ọmọ. Tó o bá sọ ọmọ òní kú mọ́ ilé ọsán pé Niyas. Ṣèwọ̀n náà bá rí ọmọ yìí àṣà. Ṣèwọ̀n náà bá rí ọmọ yìí àṣà. Wallahi. Bàbá n tó ń ṣe wá òjò ra wọn. Bẹ́ẹ̀ni. Bá a ṣe ń dunú yẹn lómi fi bàyìí fọ́ọ̀sì dunú ní ìṣòro ara ẹ̀ ó wọ̀ wá bí. Allah. Òrùlé láti kọ́dírì náà wà kọ́dírì ló tún fẹ́ ṣàdúrà. Ilé káfá tẹ̀lé àlìmú àkìmú ṣèkìwá. Èmi nígbà kan kí ni nǹkan mọ́ bọ̀ ọlọ́run mi jẹ́ sọ̀rọ̀. Nígbà tí mo ti ń wá ara mọ́tò láì ẹja fẹ́rẹ́lẹ̀ mo lè máa ṣe ń ṣe o wà láì orí mi lékún. Mo fẹ́ ṣe tẹsímọ́nì lẹ́nu. Má wà mí lásán mọ́ láti àkókò ọmọ tó ń jẹ́ ọjà yìí. À ń gbèdé sáàrin ọjà. Gbogbo wọn tó fẹ́ kọjá yìí ẹ̀ tún sọ́gbé ọlẹ́wọ̀n o. Káyì mo fẹ́ kó pariwo dáadáa sọ́gbé ọlẹ́wọ̀n o. Má jẹ́ kọjá oríire mi tú. Má jẹ́ kọjá oríire mi tú Ọlọ́run. Bàbá ọjà oríire ẹlòmíì máa tú. Ilé káfá tẹ̀lé àlìmú. Táwọn ọkọ̀ á tún máa bá a náà lọ. Àkìmú ṣèkìwá. Máa ṣọwọ́ báyìí. Wọ́n tà. Wọ́n mo bọ̀. Máa ṣọwọ́ báyìí. Kí ló ń pè yẹn? Máa jẹ́ ọ̀tún tó ń pè fún rẹ̀. Kí ló ń pè? Ìdùnnú. Tẹ́gbọ́n wà wọ̀nyí. Kí ló ń pè? Ẹ̀yin ọkùnrin kí ló ń pè? Ìdùnnú. Ẹ̀yin obìnrin kí ló ń pè? Wọ́n yà máa ṣe Allah. Bí a bá ṣe wí tó ẹ̀dùn ẹ̀sìn bàtà Allah. Wọ́n yà máa ṣe kẹta Allah. Ó gbọ́ pé ẹ̀yẹ kò ṣẹlẹ̀ ọwọ́
gbé lórí ẹ̀. وأنت الذي تدري سراير والنجوى ọ̀pọ̀ ẹlẹ́dàá mi o. سألتك بالكتب ṣerú gbọ́dọ̀ mi. kàfáàní. Abdulrahman sir. ìjọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lómi ti wà kó sáàfù ẹ̀ yẹn lómi lọ́wọ́ sáàfù. ṣé nínú ọjà lọ́wọ́ yìí àwọn kan bẹ̀rẹ̀ ayé wọn ní ọjà ilé alábàárù wọn padà dolówó àwọn kan bẹ̀rẹ̀ ayé wọn lálábàárù wọn tún máa parí ẹ̀ lálábàárù. ẹ mọ ọdẹ tí àbá àbàlá ṣe fún wa ní tí wọ́n fi gbé wájú ọjà tí wọ́n fi ní ká máa ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n wọ̀ mẹ́ ẹ mọ iye tó wájà ní oríṣiríṣi ẹ̀dá tọ́lọ́ táṣẹ́ wà lára wọn. ẹlẹ́dàá ni o má lọ ṣerú mọ́. mo fẹ́ dán àwọn èèyàn wò fún mi lówó mi fún mi lówó mi fún mi lówó mi. Ẹlẹ́dàá mi o. dami lóhùn èmi ò fẹ́ kẹ́lẹ́ dami ṣerú. ó ní bí mo ṣe fèsì mílíọ̀nù èèyàn. Bẹ́ẹ̀ni. ibi tí mo wà lálẹ́ àná ọmọdún èrò pọ̀ lọ. Èrò pọ̀. wọ́n wo ra mi wípé ṣé kí lóòrùn ẹlẹ́dàá mi ò ṣerú. Ẹlẹ́dàá mi ò ṣerú. ìwọ́n tó fẹ́ kẹ́lẹ́ dá ẹ̀sìn gbà gbogbo ohun tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀ kọjá 200 tó lórí mo ṣe kéré. Bẹ́ẹ̀ni. bí mo ṣe fún dání. mo fi الكتب التي بكوزلت wọ́n ní a máa ń dùn ní wá. بالحاكمين من sọ́kà èyí mi yẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó wá bí ní iṣẹ́ àti bí ojú. orí oúnjẹ wọn agbára bí ọmọ jẹ wá bá tó di ẹ̀kọ́ ní sórí ìsíwájú. orí mi yẹlẹ̀ àmì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó wá bí ní iṣẹ́ ìgbìyànjú. orí oúnjẹ wọn agbára bí ọmọ jẹ wá bá tó di ẹ̀kọ́ ní sórí ìsíwájú. agídí àtọkù gbogbo ọjọ́ bá máa fà tí màá fi nílẹ̀ àrí ní kò fà. Bẹ́ẹ̀ni. wọ́n ní sùúrù bí oríire wọ́n sáré gíràpù. wọ́n ní kó má rush. sọ́gbẹ́ Allahumma Allahumma rahmataka rahmataka. ìjọ wo la wà yìí. Allahumma rahmataka ariju fala takilini ila nafsi warifata aini wasdili shani kullahu la ilaha. àwọn tó fún yín. Huwa ibukun. tí bá ń sọ̀rọ̀ apart from mi pé mo jẹ́ master of ceremony wòlíì ni mí. Aláwùlámà àdínì. wọ́n wo ń gbé afẹ́ wo bí tọ́mọ ibẹ̀ bàdé torí kò yí sí kéèyàn máa fi ọ̀dọ́ jà fà. Wàá tù. èèyàn kọ́ bí bíjọ́ kan fún àbàlá oníṣẹ́ òkú àwọn ọmọ ìmọ̀ máa ń lọ rẹ́ǹtì wọn àbí mo kọ́ ọmọ ní kò lọ bí wọn. eléyìí tó ń jáná sí ìyá ẹ̀mọ́ gbà tó ti wà. Wàá tù bí tukọ̀ wà dínì bàbá wa ní àwọn ọ̀dọ́ àwọn dáwà. tá a kéré tọ́lọ́ ń wá ṣoore fún bẹ́ẹ̀ pé òun ló ń pè mí òun ló ń pè mí gbá. òun làwọn èèyàn ń pè tì báyìí wọ́n wá ka ọdún fún wípé tábà wò lọ́dún mẹ́ta tí ò bá tú. Tí o bá tú. ẹjẹ́ wò lọ́dún márùn-ún tí ò bá tú. ọdún mẹ́wàá. ọlọ́run mi Ànákùmọ́lá. àdúrà mi lòmọ́ ni mo kọ́. Àdúrà méje. mo ti ṣèkọ́ ń bẹ̀ ká tó ṣe jù àwọn olùfìtìta Bẹ́ẹ̀ni. ká tó ṣe àdúrà mi. ẹyọ̀kọ́ nú èmo tún mú dání. afọ àbàlá tí èèyàn bá ní tó bá ní ajá ń tẹ̀lé èèyàn Ajá ń tẹ̀lé èèyàn. wà á mọ̀ tájá yẹn bá padà. Bẹ́ẹ̀ni. téèyàn bá tẹ̀lé téèyàn bá padà á máa tàn ẹni. Tó fi yọ só. Sọ́ọ̀lì tún kabil kutubi lẹ́tí mi káwọn zilat. ibi náà mo fi dàníyàn. wàláyé ọ̀dọ́ ní ọlọ́run sì ṣòro fún. Wábìlì ara mi nílẹ̀ àmì ní mìíràn balùwà. ìyá ayé àdínì àwọn kan
lè ti wá. ìgbéra mútu láyé òní tu. òní tu láyé. o 500. tí mari 41 ó tó ti ń wá ẹni tó máa ń sì báyìí. tó wà street tó mọ̀ tó mọ̀ rámútu láyé ẹ̀yin mọ̀ kókó ẹtú ẹ fún ẹ ọmọ olúbo ni. Rárá ẹ̀jẹ̀ ti bẹ lára yín. ẹ̀jẹ̀ á bẹ lára ọmọ olúwa fọ́ọ̀sì ọmọ abẹ́kúta tó máa pupa tó máa fọ́ yìí. ẹ̀yin dúdú. ẹ̀yin dúdú. bí ewúrẹ́ náà tẹ̀ kí ló sọ wọn lè fọ́ ẹ̀mọ iye ọmọ ẹ̀ ìlú ẹ̀ sí ní mápò Nàìjíríà làlá tẹ̀ sí ìlú gidi. àkókò ọwọ́ pọ̀ mérò ni. kí orúkọ yín. ọwọ́ pọ̀ mérò. Rọ́kìb ẹ̀yin dúdú. àmín. ẹ̀yin di kàmpá. kírímù yóò ní tán. kírímù yóò ní tán. àmín ọ́ìlì yóò ní tán. ẹ̀yin lè mú wa fúnra yín. fún pọ́nmọ abẹ́kúta jọ ní ẹ fún mi 500. ṣọ́ọ̀bì ra iṣẹ́ ni. báyìí sí báwa abẹ́kúta sọ́kọ̀. ṣọ́ọ̀bì ra iṣẹ́ ni. Oya 1000 ẹgbẹ́ lọ́kùnrin wọ́n máa bẹ́ẹ̀ kí. ẹgbẹ́ gba change. ọmọ ọlọ́mọ máa sọ́ọ̀bù lọ́la àìkò ló ń lò. onílù ti sùn sọ pé ìlú mi ìlú rere Abẹ́òkúta dà ìlú ẹgbà òsì fọwọ́rọ́ oya tẹ̀lé tẹ̀lé tẹ̀kí sáré tọ̀tàn ìlú ẹgbà sí wa ní kúnlẹ̀. ìlú mi ìlú rere ìlú ẹgbà òsì fọwọ́rọ́ tẹ̀lé tẹ̀lé tẹ̀kí sáré tọ̀tàn ìlú ẹgbà sí wa ní ẹgbà wa ní. mo fẹ́ wọnú Kùránì àmọ́ àdúrà yóò gbọdọ̀ fọ irun àti àfa àti ohun tó ṣoore fún wọn tó wọ́n tún tẹ̀lé ba. bẹ́ẹ̀ni. ẹ mọ bí tí mo ti wá lọ́nà jíjìn ṣé ló pé owó tẹ̀ fún mi bí lówó tiẹ̀. bẹ́ẹ̀ni ìtẹríba ni. wàláì abala ńlá kan lẹ́nu wọ́n máa appreciate èèyàn kan. bẹ́ẹ̀ni. wọ́n tún máa wá fa àwọn kankan compensate. ok English ń dàbí náà. abala aláwọ̀ ní jọ burú fún mi. àyà síbi kìrà àtúnbí musa fúlikẹ́rì. bẹ́ẹ̀ni. nígbà táwọn ẹni ọlọ́run wọlé ẹ máa dárúkọ fún mi o gbogbo ẹ máa zẹun. àfa wa tí ó bá ké Kùránì. àfa wa Abíbúlà. àfa wa Abíbúlà àti wọ́n ní káàbí ìwòsàn tí ó tó kúrò yìí. oya. àfa wa Abíbù ẹ̀ṣọ́ yìí tó máa dé. wàísà Kùránì. mo kí àǹtí mi. pásítẹ̀mí ọ̀làwọ̀. tí bá ti kí wọ́n ti mọ̀. mo kí ìyàwó àyà àdínì. ládàá yorí ẹni ẹ̀dùn àlọ́dọ̀ mi fún mi. kò sí rámùtúlá tí ò ní ẹ̀dùn àlọ́dọ̀ mi. mo fẹ́ pín lé lọ́wọ́ ní gíftì Ọlọ́run. omi àdúrà wa ń bí lé mi. tó o bá wá bí ìjọ ṣe wá bí iṣẹ́. tó bá wá kalẹ̀ mọ́. ẹ máa rí wàhálà. àfẹ́wà Muhammadu Yusuf àbí Yusuf lóòótọ́ anabi Yusuf ti pẹ́ yẹn. ó dùn bàbá àbálẹ̀ òṣè Yusuf. àmọ́ Yusuf kó sí kànga ni wo ni kó sí kànga tiẹ̀. òótọ́ ni o ìwọ máa lówó tiẹ̀ wà á jọba pẹ̀lú gbòòrò sábàmì àti dáàdi ọ̀rọ̀ mi. bisimilá afáwa Muhammadu Yusuf ẹ kó Kùránì fún wa inú mi dùn lọ́tẹ̀ yìí máa ń gbàmọ́ sórí àga tí bá wà ní. Alikorowi. ẹ ti bá wa gbé wọn sókè báyìí bisimilá. Yusuf Alikorowi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir
وبه نستعين رب زدني علما إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة وهم فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Àbáyọ ìbàlágà. Bẹ́ẹ̀ni. Okay. Méjì ni mo fẹ́ ṣe lórí ìlú. Wàláì abáàbàlà. Ọmọ mo ṣe ẹni dáná ìwà ṣẹ̀ṣẹ̀ ọmọ mo ṣe. Bẹ́ẹ̀ni. Ó yẹ ju ka Kùránì ọ̀fun lówó ní rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ Wà á ọlọ́mọ. tún lè ju èlé alẹ́ yọ. Máa yọ. Ṣàbẹ̀dẹ̀ mọ́tò lẹ́gbẹ́ wa o. Tí bá dé gbọ́ àfa yìí. Kí títì má lọ di méjì. Máa ń láyé wọn bàjẹ́. Títì má lọ di méjì o. Òótọ́ ni o. Ẹ kówó sọmọ ọlọ́mọ lápò. Kó mọ ẹ́. Títì má lọ di méjì lójú Lójú yìí. àwọn ẹni ọlọ́run. Ẹ jẹ̀rẹ̀ mi ò tí fẹ́ kú. Ẹ pariwo àlọ́. Ayé tó. Ìyá tó bí àfa yìí, bàbá tó bí àfa yìí, wọ́n ní mo sàárì ẹ̀. Àmín. Ìwọ náà sọ pé mi ní mo sàárì ọmọ. Kí ni máa sáré ọmọ? Mo fẹ́ kẹ́ máa sáré bọ̀ owó àdúrà yìí náà. Owó àdúrà. Kí n tó lọ bí owó Kùránì. Bẹ́ẹ̀ni. Mi ní mo sàárì ọmọ. Mi ní kọ́ sáré ọmọ. Mo bá àwọn èèyàn dẹ̀ fún àdúrà ṣe lórí láti kọ́ ti bá. Ìwọ kò máa bọ̀ níye tó bá ní. Tó bá ní. Afọwọ́ Muhammadu Yusuf. Bẹ́ẹ̀ni, ẹ ọmọ kejìlá kó máa bọ̀. Wà á máa lì í. Náà, Rọ́bì. Fún mi kéèkì. àwọn oníbà ń dẹjọ́ ní ìhè. Gramada. Kò sọ́mọ tá a ti dámọ̀ ní. Gramada. Kó o wọlé ọkọ ní Amótúlá yà mọ̀. Àmọ̀ ẹ. Tó bá mọ̀ òyin mú. Bẹ́ẹ̀ni. Yàsí abẹ́ mi. Kó o lóyún àmọ̀ ẹ. Yàsí. Tóyún bá sọ ẹ́ darúgbó àmọ̀ ẹ. Yàsí. Ọlọ́run. Grandma, ọmọ àǹtí yẹn kọ́ ni. Pẹ̀lú àrùkà bèbí. Aláì ojú ẹ̀ mo ti tí wọ́n fi bébì sí rúkà. Gramada. Ọlọ́run. Grandma, Àwọn ni. ẹ̀yin jèrè ọmọ yìí. Àmín. 500. Kí ni àpẹẹrẹ tí wọ́n? Wàhálà yìí náà tẹ́nu oríṣiríṣi lówó ní 250 wà. Mo kàn sí lọ́bẹ̀ ẹni. Àbá Yusuf. Bẹ́ẹ̀ni. Ṣọ́wádìí ẹ̀yìn. Mo bá yín ṣeré ni. Ẹ wá gbà. Ẹ wọ́n kò padà. Grandma Ọlọ́run ní jẹ́ Mo gbà. bá yín ṣeré ni ẹ gbà. Gba ọmọ. Ọmọ. Ọlọ́run má jẹun fowó bá yín ṣeré. Ọya. Ọjọ́ nílé. Náà, alájà wa Àdùkẹ́. Àdùkẹ́ kiri Bísímìlà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Allah yóò lọ kẹ́sì. A'udzu billahi minash shaitonir rajim. Bismillahirrahmanirrahim. Amin. Wal kitabil mubin. Inna anzalnahu fi lailatin mubarakatin. Inna kunna munzilin fiha yufraqu kullu amrin hakim amran min indina. Inna kunna munzilin rahmatan min rabbika. Inna huwa as-sami'ul 'alim. Rabbi samawati wal ardi wa man bainahuma yaqulu la ilaha illa huwa yuhyi wa yumiit. Rabbukum wa rabbu abaikum al-awwalin bal hum fi shakkin yal'abun. Sadaqallahu mawlana al-azim. Allahu Akbar. Àwọn àbàlà. Ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Bẹ́ẹ̀ni. Kò ní da fẹ́ ní bá ní kì í ṣàfẹ́. Àmín, àmín, àmín. Alábìyẹ mi ṣe pé ṣùgbọ́n ìtẹ́sí ṣe Jẹ́ ní ìṣe, àrò àrò jẹ́ náà. ìṣe, jẹ́ ìṣe. Kí ni èsì? Ẹ wá sà. Ẹ wá. Ṣé dáadé Àdùkẹ́ rí? Ẹ wá. Ẹni àmì kan ní Kùránì ni wọ́n appreciate yẹn. Ọlọ́run. Ẹ ti lọ Mọ́kà. Ẹ ti lọ. Alhamdulillah. Alhamdulillah. Ẹ tẹ́wọ́ èso tó kù sọ́wọ́ yín nínú ìgbésí ayé. Bẹ́ẹ̀ni.
wọ́n ti wá ń títí. ọlọ́pẹ́ kókó. àwọn kò lè débi owó. owó kọ ẹ kọ́kọ́ tọrọ náà. ẹ ṣe àmì. àmín. ẹ má mọ owó ẹ mọ ni. ó dà bẹ́ẹ̀. wọ́n á dìde. wọ́n gbowó tiẹ̀ bọ́sà pálọ̀ ó dà ká pálọ̀ nẹ́tíwọ̀kì wa. Adùkẹ́ ó kiri dé kánò ẹ wú ọmọ yìí táìmù wo adúgbò rẹ yìí o nínú ẹni tó yẹ kó ṣàkóso àbábàlá. ọlọ fine boy ni. ọmọ ọmọ ẹni tó ní mímọ̀ ó tún mọ̀ wò. ọlọ. ṣé wọn bá bá tiẹ̀ wà yín ni. bẹ́ẹ̀ ni ó ṣe rí mọ́yàn. ó ṣe rí mọ́yàn. bàbá. lámùtúlá ìwọ ló máa pìrìsẹ́ǹtì àbábàlá ká fámìlì tí inú àwọn èèyàn ní. ìwọ tó bá post ẹ wọ́n máa repost ní kíá. àbá ń ṣe bẹ́ẹ̀ dé òòlè post àbá ẹ̀. yẹn fún àríyẹ. gbogbo lámùtúlá ẹ sọ fún alihamudulilayi. alhamdulilayi. Adùkẹ́ Kiride Kano. ìyá tó bí ọmọ yìí dà abẹ́ dá wàhálà rẹ̀. Sọ́lájà wà mí. Wàhálà. Alájà ẹ̀ máa gbé bọ́dì. Ìdààmú àdúgbò. Alájà àparí ẹ̀ bísímìlá. Wọ́n ní kí ni àwọn òyò lè tó ẹgbẹ́ báyìí. Ẹgbẹ́ bẹ̀ ẹgbẹ́ ẹ̀yin náà lọ lè tó. Kò gbogbo wa tó ń fún ìjà lọ bú àǹfààní pé wọ́n máa jẹyà. àmín. Olúwa látàṣe. Abáàbàlá ní ìtawọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ èmi ò gba jágò. rárá àbí. Mi ìgbà tí ni kìlọ̀. lọ́yà mi kí 150 kò gbà. Adáwọ̀ gba powder milk. Ẹ wo bá a bá ṣe ń ṣe wàhálà. Ọlọ́run. Èmi ní ìdí ìsọ̀ni àgáwọ̀kúnlẹ̀sà mo sọ pé Ọlọ́run ní ìfẹ́ tẹ ìmọ̀ọ́mù mọ́ṣáláṣí kankan. bẹ́ẹ̀ni kò sí ìmọ̀ọ́mù ayé là wa. Bọ́lá fún mi tẹ̀mọ́ kí ṣúkúrì kí ṣúrì kí kíásùrì. Bọ́lá ṣe ń gbàdúrà àbá àdúrà mi ò ní gbà lórí ẹ̀ mọ́. Kó máa ka Kùránì lọ́wọ́ ọ̀rọ̀ yẹn níbi tí mọ́ ẹni Ọlọ́run. ọwọ́ wá wáyé pọ̀ kọ́ ní gírì ló gbé wọn. Tẹ́ ẹ bá fún mi lówó àgbo sí mọ́ṣáláṣí wípé kí n ra àgbo 10,000 tó o bá fún mi 5,000 kó jẹ́ 15. máa ń nà jẹ. Máa ń náwó mọ́ṣáláṣí. wàláì. Ẹ dẹ̀ ṣe à. wọ́n ṣe à. Ṣé fún mi lówó oṣù? ọmọ tiwa náà lọ sukùl náà. Agbádá mi jẹ́ ilẹ̀ kó jẹ́ sí. bẹ́ẹ̀ni. Abáwabàdà kí ẹ̀kọ́ jáde nínú rámọ́tù tó bá ń sanwó oṣù fún. bẹ́ẹ̀ni àbí tó aṣọ tó ti rà. Tẹ̀tù wá ní táìmù táwọn yìí bá fẹ́ ṣe wà nímọ̀ táwọn yẹ kó lọ sáìtì. má ṣe pé ìfẹ́. Àgbẹ̀nìkílé wo yasi kí yóò kọ́ àdúrà ọmọ yìí mú ọmọ ẹ̀ sí owó ọ̀kìṣẹ́ lásán. ọmọ kan tún ó dorí kodò ni o. ọgbà etí bẹ́ẹ̀ lè di. ọyún yọ létí ọmọ lọ́mọ. àbá wa ní sùúrù láti kọ́ àdúrà ọmọ yìí àbá Yusuf dà ìwọ náà jáde wọn kú gbẹgbẹ àdúgbò mọ́tì lọ. bẹ́ẹ̀ni. àwọn níbí ike gbogbo. wọ́n ní sí bàtà sáà sí kẹsìrọ̀ sí. àwọn tó ní sí bàtà. sáà. Onisa ó tọ́jú ẹ̀. sí ó tọ́jú ẹ̀. sí dọ́mọ. ó tẹ̀ kó sọ pé ọmọ àlè. bẹ́ẹ̀ni. sẹ́wọ́n fẹ́ pẹ́ fún mi. jíìmù ló. à ń gbé jíìmù bọ́ ọmọ ó gbé jíìmù. tó fẹ́ rà láyé àmì rẹ̀. jíìmù. ó ní jíìmù. àwọn eléyìí ti gírèsì àfọ àwọn. Ọlọ́. ẹdún báyìí lórí àwọn méjèèjì ọ̀dọ́ tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ Bẹ́ẹ̀ni. ẹdúró bẹ̀rẹ̀ èèyàn mẹ́wàá tó mọ̀ yín pé Àdùkẹ́ kò ní jí lórí. Kò ní jí lórí. 500 ẹ máa fowó yín gbà. tí ẹ bá kúnlẹ̀ fún yóò yẹ nílá máa. bẹ́ẹ̀ni. tí wàá yóò bá dé nílá máa. bẹ́ẹ̀ni. tẹ́lá fẹ́ wá ìṣírí obìnrin ẹjọ́ ọmọ ìlú. afa ìlú kọ bọ. mẹ́wàá ni mo fẹ́. Allah akibaru. 500 mẹ́wàá. ó di méjì. ìyá Àdùkẹ́ tó wọ yóò bá pẹ́ fúra sí ìyá nìkan tó Kiride Kano. ó di mẹ́ta. orúkọ tó bá wù ní èyí tẹ́lẹ̀ yìí. bẹ́ẹ̀ni Àdùkẹ́ Kiride Kano ó dàbò kí. ṣó yọ Kánò rẹ̀. ó di mélòó. ó di mẹ́rin. bẹ́ẹ̀ni. wọ́n tó di márùn àwọn márùn sí owó gramọ́ sí bẹ́ẹ̀ wọ́n láìláìláì yàtọ̀ ẹ̀yin kọ́lé lóbi tí yóò sì bẹ́ẹ̀ máa ní ẹ̀ma lọ tí kò lẹ̀ ní ó di mẹ́fà ọkùnrin mélòó tí mo wá ó kù mẹ́rin. ìyá Àdùkẹ́ tó wọ yóò bá pé mẹ́rin ẹ fura 500. ní ìgbọ́ ó kù mẹ́rin. ó ìyàlẹ̀ náà mọ̀ ẹ́ máa bá lásán tó máa tẹ̀ ọ́ tẹ̀ bàbá lè náà mọ̀ ọ́ ìyá Àdùkẹ́ ẹjọ́ ìnáwó ìyàlẹ̀ náà ìyàlú ńlá. ẹ má bínú ara ẹ gbà fún. ẹjọ́ ìnáwó.
Wọ́n ra gidi. tí bá bọ́ ọmọ ìjọ máa padà rà bọ́lí bí. bẹ́ẹ̀ ni wọ́n á tó yín. wọ́n á tó ẹ̀. lélo ó gbé tí mo fẹ́. wọ́n ní ó lé. Karamọ́. wọ́n ní ó gbé tí mo fẹ́ ní ó lé. Ó yẹ ẹyọ tó lé bẹ́ẹ̀. Ẹyọ. wà á ti dáhùn obìnrin tó bá fún ọ lókè tó bá. Dìgúrí àní kẹ́rìmí. tá a bá wà níbi ìjòkó báyìí tí ọdún kí ni Kùránì sọ̀rọ̀ yìí. Ìlàtúlẹ̀kẹ́lẹ̀. bàbá ìṣòwò lájẹ́ yìí ẹ má bínú sáà dúró báyìí. ẹ má lọ sà wàlá ẹ ti mú ẹ lọ. bàbá ẹ̀yin ẹ mú àṣà ẹ̀yin ẹ dúró tì wọ́n 2,000 ẹ dúró tì wọ́n gbogbo wọn tó dé wọ́n pé wọ́n fi ọ̀gbọ́n tó dé ẹ má dúró ẹ má tẹ́ wọ́n. Fọ́lá kiri mú ní. bọ̀dẹ̀ dúró tì wọ́n. Dìgúrí àní kẹ́rìmí. 2,000. Fọ́lá kiri mú ní. Dìgúrí àní kẹ́rìmí. tó bá ní pé mo wá sí oṣù àǹtí mi rè o. Àyà Rasulá lọ́dún bàbá ọdún mi. mi bẹ́ẹ̀ polówó ara lè fi. wọ́n kọ́ mo kàn lè ga jù wọ́n lọ. Bẹ́ẹ̀ni. ọlọ́run lórí kọjá bí gbogbo ti. Wàlọ́ọ̀bì. wọ́n jù mí lọ. Ó lè ní ká tó bíjí àdìsánù. yẹ Bẹ́ẹ̀ni. 2,000 ẹ̀yin tẹ́ ẹni wá ìṣẹ̀lẹ̀ yìí ó pè yàn kàn ẹ bá fún wọn lè mú ìgbésẹ̀ àdírẹ́sì ẹsẹ̀ wọ́n gbọ́dọ̀ àdúrà yóò gbọ́dọ̀ lọ. ilé yóò gbọ́dọ̀ lọ. Kúlẹ̀ làbàkà. 2,000 ẹ wá ìtẹ́ sísá lẹ́yìn àdúgbò sísá. Irọ́ anyhow. Méjèèjì. àǹtí ẹ ti dúró tọkùnrin ẹ dúró báyìí mo mọ ọkọ yìí o ẹ dúró báyìí ẹ tẹ́wọ́ Ó ti tán. mo bọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n tún ṣe ń bọ̀. fúnra rẹ̀ yín ẹ̀ mo tó dùn tí n bá ti close ọjà yìí. Ó ti close ọ̀nà o. 1,000 yẹn yín lágbára àdì ẹ mò ń bọ̀ ládàá àwọn ní 1,000 ṣùgbọ́n ilé ìdúró tí n bá ti close ọjà yìí débi tí n bá gbàdé má wọrí. Ó dá ìwọ tó ní wọ́n. sábà wípé Kùránì èèyàn kan ni wọ́n ń lò ní oṣù lọ́dún lóṣooṣù lọ́dún lógùn state Lagos state 2,000 ẹgbẹ́ tí wọ́n sá. gbogbo bí tó bá dé wọ́n dábí Kùránì ṣe jẹ́ ẹ̀kọ́ tí ó lè bẹ́ẹ̀ni èyí á sọ ohun tó fẹ́ sọ́wọ́ ẹni tí o bá fi gbàgbọ́ lóko. Òun là ń lò bí òun là ń lò Saudi. gbọ́dọ̀ ó yàtọ̀ tọ̀. Bẹ́ẹ̀ni. mo máa sọ gbólóhùn tó wà ní Kùránì mo sọ fún babaláwo kan mo ní mo mọ tó wà ní Kùránì tí ò ní jẹ́ kéwé kú. Bẹ́ẹ̀ni. iṣẹ́ tí wọ́n bá wọ̀ sí lára ewé yóò ní kú. Fọ́lá kiri mú ní. Dìgúrí àní kẹ́rìmí. aláwọ̀ àṣírí kan wà ní Súrátù Fátíhà ọ̀já méje ni wọ́n fi kó wálé sà ọ̀já méje ni wọ́n fi ń pọ̀ ìrìn ayé ló fi jáde aráàfin méje ní òṣùwẹ̀ ní Súrátù Fátíhà ayé Súrátù Fátíhà náà méje ni ìwò tó wà lágbárí báyìí méje ni Méje ni. èèyàn téèyàn ní ẹ̀mí méje ò bá dá sọ̀rọ̀ ẹ̀kọ́ níga Wàlọ́ọ̀bì. túmọ̀ sí pé ẹ̀mí méje dá sọ̀rọ̀ yín lẹ́bi lè wò yíyan pé báyìí Wàlọ́ọ̀bì. bẹ́ẹ̀ni ló ṣe ń sọ̀rọ̀ nípa aláwọ̀ bẹ́ẹ̀ni ló ṣe ń sọ̀rọ̀ èèyàn méje dá sọ̀rọ̀ Bẹ́ẹ̀ni. Dìgúrí àní kẹ́rìmí. gbogbo àwọn tí wọ́n ń mọ̀yàn tí yóò fi ń jábọ́ nú ayé wọ́n lá Súrátù Fátíhà àyà méje Bẹ́ẹ̀ni. níbi tẹ wà ẹ máa pariwo Allahu méje gbogbo yín tẹ bá pariwo èkú tó dàníyàn láàrin ọjọ́ méje máa retí ó yá pariwo Allah. 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 Ìlà sọ́ọ̀bù ìwàlà. Fàṣọrí. àdánwò àárẹ̀ à ń lọ ẹni àbí ìsàbẹ̀ sẹ́mi ni mo fẹ́ nǹkan sí wọn lára ṣọlá ní àbò rí ó dà ìwọ tó fẹ́ ké jàjàjà yìí ẹnu òkú pariwo Allah. mo bọ̀ sáré gbogbo ẹni tẹ́ dúró ìjọba dá ẹ lójú wípé láàrin ọjọ́ méje o máa rí gbígbàdúrà ń tẹ́ máa fi ṣe sára máa gba 500 pé iṣẹ́ ìlẹ̀ṣẹ́ ẹjọ́ dọ́wọ́ mi báyìí. Ìlà sọ́ọ̀bù ìwàlà. Fàṣọrí. ẹjọ́ dọ́wọ́ mi báyìí. Wàlá lisani fasihi yurjibun nasa. ìṣáájú dọ́wọ́ mi báyìí. Wàlá lisani fasihi yurjibun nasa. Mọ̀lẹ́yà kìmúnà. Kùránì kọjá nǹkan yẹyẹ. Ìlà sọ́ọ̀bù ìwàlà. Fàṣọrí. gbogbo àbá tó wá jáde jàlú ti kìlì tó bá kọ́ ọ̀rọ̀ Kùránì gbogbo ẹ̀wọ̀n mi. Ìlà sọ́ọ̀bù ìwàlà. Bàbí. tó o bá mọ̀ wá fọ́sí àlẹ́ àlẹ́ àzíkì. Ìkòtò látàlánúnà. ṣé ẹ ti mú wa mà ṣé ẹ ti mú wa ẹ ṣe àmì Àmín. ẹ
ṣe àmì. Àmín. ẹ ṣe àmì. Àmín. ẹ wá ní Quran. 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 ẹ máa lálẹ́ ẹ̀rọ jòkó. ìlà sàmì wàlà bàṣọrí. elétò. wàlà lè sáré bọ̀ sí ìyíjìnnà. àwọn kan wà kẹ́mẹ́tà mẹ́wọ́ ẹnu ní òní 2000 àmọ́ 1000 wọ́n ní òní 2000 lọ́pẹ̀. báwo ló ń ṣe máa tọ́lá Quran? ó lè wọ́n tó lè ra Quran. wọ́n máa dìde lẹ́gbẹ̀ẹ́ lórí kò ní wá. a ní owó èlò lówó tó fẹ́ wọ́. ẹni tó bá ní àwọn àbáyọ olè ni wọ́n Ọmọ ẹgbẹ́ ìjàlè yóò dolè lọ ayé. ó di mẹ́ta ó di mẹ́rin Kúrò ni. ó di mẹ́rin yẹlúkọ ó di mẹ́fà méje kẹ́tì mọ̀kẹ́ má sọ kọ́ dìbò Ok. ẹni tó sọ orúkọ mi máa múra lẹ. yá ibadallah. ẹ̀hún mi mò ń bọ̀ Ẹni tó sorúkọ tó yìí. ṣe tẹ̀ lóbi àdúrà Ẹni tó sorúkọ yìí. sẹ́yìn o àti àlàkẹ́ sẹ́yìn tẹ̀lé wa náà Wọ́n ṣe gbọ́. níwọ̀n tó ṣe yàn dà o. Marisi. Okay. àbọ̀sì skul mọ̀ wọ́n ló ti kọ́ skul. ẹ ṣì wá skul yẹn ní wọ́n dà o. ẹ ní ní kárí o wà. Amin. Anakumullah. Ahlan wa sahlan. Anakumullah. ẹ̀yin àwọn oníkùnrin á ní wọ́n dé mi. gbàmí ọmọ ànábì Ọmọ Nabi. wòlíì tó ju wòlíì lọ wòlíì tí ń gbé wòlíì mi. ṣé ẹ wá ṣé ẹ wá bẹ́ẹ̀ bá wá ilẹ̀ mọ̀ owó wọ́pọ̀ nìyẹn ṣé ẹ wá ẹ tẹ́wọ́ kí n tó wí 1000 lórí máa bọ̀. Bẹ́ẹ̀ni. ẹ sọ wípé kà Ká. kà Ká. ó ní bọ́lá tí mo Méjì. ṣé àpé méje mo wí fún ọ̀tọ̀ Bẹ́ẹ̀ni. kà.